Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà. A dúpẹ́ nítorí a ní oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹwàá. Ọ̀pọ̀ ọjọ́ rọ̀ ilẹ̀ fi mọ́, ṣùgbọ́n Ọlọ́run fi àánú dá wa sí. Ògo ìyìn ọlá ni fún orúkọ yín. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá. Ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá, àkòrí sọ pé o gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí apá kẹta. O gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí apá kẹta. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkeje. Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkeje tí ó kà báyìí pé ẹ máa ṣe dídára fún àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà, ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Àmì wọ̀nyí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n ó sì máa fi èdè tuntun sọ̀rọ̀, wọ́n ó sì máa gbé ejò lọ́wọ́. Bí wọ́n bá sì mu ohunkóhun tí ó ní oró, kì yóò pa wọn lára rárá. Wọn ó gbé ọwọ́ lé àwọn olókùnrùn, ara wọn yóò dá. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Bí ọmọ ṣe ń dàgbà sí, yóò dé ipò tí àwọn òbí rẹ̀ lè kọ́ díẹ̀ lára àwọn ojúṣe wọn fún un. Ní ọ̀nà kan náà, bí a ṣe ń dàgbà nínú Kristi, ó yẹ kí a bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ Kristi. Ìdí nìyẹn tí Jésù Kristi fi sọ nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejì pé ó yẹ kí a ṣe àwọn iṣẹ́ tí ó ṣe àti jù bẹ́ẹ̀ lọ, àti iṣẹ́ tó tóbi. Jésù jẹ́ olùkọ́ ọ̀rọ̀ náà. Paul apostoli sọ nínú ìwé Hébérù orí ìkarùn ẹsẹ̀ ìkejìlá, nítorí nígbà tí àkókò tó ti yẹ kí o jẹ́ olùkọ́, ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà, tí wọn kò sì fẹ́ jẹ oúnjẹ líle. Àsìkò kan yóò wà nínú ayé Kristẹni nígbà tí ó yẹ kí ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ìyókù ní ìhìnrere Kristi. Ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ kì í dé ìpele yìí nítorí wọ́n kàn máa ń ka Bíbélì dípò kí wọ́n máa ṣe àṣàrò nínú rẹ̀ jinlẹ̀. Nígbà tí o bá kà á láti mọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n nígbà tí o bá ṣe àṣàrò, ó ṣe é láti di yíyí padà. Lẹ́yìn tí o bá ní àyípadà nípa ọ̀rọ̀ náà, ni ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní fi ojúsọ́nà láti rí irúfẹ́ ìyípadà náà nínú ayé ẹlòmíràn. Ìfojúsùn yìí yóò máa tì ọ́ láti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn kan tí wọ́n ò kọ́. Àwọn kan ti kọ́ àkọ́sórí jùlọ nínú Bíbélì sórí, ṣùgbọ́n wọn kò lè kọ́ ní àwọn ìlànà kéékèèké nínú ìgbàgbọ́ nítorí ọ̀rọ̀ náà kò tí ì yí wọn padà. Má ka Bíbélì nìkan o, máa ṣe àṣàrò nínú rẹ̀. Nígbà tí o bá ní ìrírí agbára ìyípadà ọ̀rọ̀ náà, ìwọ náà yóò ní ìlàyà láti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹlòmíràn. Iṣẹ́ mìíràn tí Jésù ń ṣe tí à ń retí kí àwa náà ṣe ni iṣẹ́ ìyanu ṣíṣe. Iṣẹ́ ìyanu kì í ṣe àǹfààní fún àwọn pásítọ̀ nìkan o, wọ́n wà fún gbogbo Kristẹni. Jésù sọ nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún, àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Níwọ̀n ìgbà tí o bá jẹ́ ọmọ Ọlọ́run, nígbà tí ẹnìkan bá ṣe àìsàn ní abẹ́ rẹ, ó yẹ kí o gbọ́wọ́ lé wọn kí wọ́n bá lè bọ̀ sípò. Ọ̀pọ̀ Kristẹni kì í ṣe èyí nítorí nígbà tí wọ́n ti wà nínú ìgbàgbọ́ fún ìgbà pípẹ́, wọn kò tí ì bìkítà nípa ìdàgbàsókè wọn nínú ẹ̀mí. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í lo àkókò dáadáa níwájú Ọlọ́run láti máa gbàdúrà ka ọ̀rọ̀ ìjìnlẹ̀, kí wọ́n sì máa wà fún ìfàmì òróró yàn.
O gbọ́dọ̀ kíyèsí ìdàgbàsókè rẹ nípa ti ẹ̀mí nítorí Jésù Kristi Olúwa wa ń retí kí a dàgbàsókè nínú rẹ̀ kí a sì máa ṣe àwọn iṣẹ́ ńláǹlà ju èyí tí òun pàápàá ṣe nígbà tí ó ṣe iṣẹ́ ìyanu nínú ayé lọ. Kókó ọ̀rọ̀: Jésù ń retí pé kí o ṣe àwọn iṣẹ́ tí òun ṣe àti àwọn iṣẹ́ ńláǹlà. Oore ọ̀fẹ́ láti ṣe àwọn iṣẹ́ ńláǹlà tí Kristi ṣe àti jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Mọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpín ìpéjú ní ojú ní àlàáfíà níbẹ̀ tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí tí kà sí ẹni sí ni ó dàbọ̀.